Ẹ káàárọ̀ gbogbo ẹ káàárọ̀ sí wà lókè lórí Oduduwa TV rédíò. Mo fẹ́ kẹ́ wo àwòrán yìí. Báwo lẹ ṣe rí sí? Gómìnà Ọ̀ṣun Adeleke kò gba ọwọ́ ọba. Ṣé ó yájú sí wọn àbí ó bọ̀wọ̀ fún wọn? Òun ni ìbéèrè yẹn. A máa fi fídíò yẹn a máa fi hàn yín. Lójú tèmi tí ọba bá nawọ́ sí èèyàn, ó yẹ kẹ́ gba ọwọ́ wọn ni o. Torí Aláàfin Ọ̀yọ́ Ọọ̀ni of Ifẹ̀ má bínú, Ọọ̀ni of Ifẹ̀ ni ẹni tí wọ́n nawọ́. Ara àwọn nǹkan táwọn gómìnà wa máa ń ṣe tí èmi ò fọwọ́ sí rẹ̀. Igbákejì òrìṣà ni Ọọ̀ni of Ifẹ̀ ní ilẹ̀ wa. Kò yẹ kí àwọn gómìnà tí wọ́n yàn sípò kí wọ́n máa ṣe báyìí, kí wọ́n máa fi adé orí wa wọlẹ̀ lójú tèmi o. Ẹ jẹ́ ká wò báwo lẹ ṣe rí sí. Lẹ́yìn tẹ́ ti wò, báwo lẹ ẹ sọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe rí kìíní ṣó sunwọ̀n. Ara àwọn nǹkan tí a fi ń fi àṣà wa ìwà wa àtàwọn lọ́balọ́ba wa tá fi ń wọlẹ̀ lójú tèmi ó dà bẹ́ẹ̀, kò dẹ̀ yẹ kó wáyé. Irú nǹkan báyìí ò yẹ kó wáyé rárá ni, kò tẹ̀ yẹ kó wáyé ni. Ó dẹ̀ yẹ kí kíní kan ni mo ti rántí kíní kan, àwọn aláàfin wa o tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kì í jáde kúrò ní ààfin. Ó yẹ kán lọ bá wọn ní ilé ni lójú tèmi. Ṣé rí pọ́rọ̀ yẹn rí bákan? Àmọ́ báwo lẹ ṣe rí kíní ọ̀hún sí? Sí wà ló ń kí lórí Oduduwa TV rédíò. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ bá wa dá sí. Ẹ ṣeun.